Ìjàyè, Ìjàyè, Ìjàyè. Ní ilẹ̀ Ẹ̀gbá, ìlú tá ń pè ní Ìjàyè Kúkúdì Òbíríntì. Tí Ìjàyè kan bá ní òun ò mọ Kúkúdì àti Òbíríntì ní Ìjàyè, tó. Aláǹgéré lètò. Ọ̀nà mẹ́ta ni àwọn Ìjàyè ni wọ́n gbà wọ Ẹ̀gbá Abẹ́òkúta. Ọ̀nà kìíní, ogun ló lé Ìjàyè wọ Ẹ̀gbá. Ogun Kúnmi. Àwọn Ìjàyè tá a mọ̀ sí Ìjàyè Alápẹ tàbí tí à ń pè ní Ìjàyè ńlá lónìí ní Ẹ̀gbá, wọn kì í ṣe Ìjàyè gangan. Oríṣiríṣi nǹkan ló ń dìjà láàrin àwọn àgbààgbà àtijọ́. Tí àwọn Ìjàyè bá máa kíra wọn, wọ́n á ní Kúrúnmí Àjàdí Ìgo, Ìkòyí Ẹ̀ṣọ́, ọmọ Adìílẹ̀ Dógún. Bí wọ́n ṣe ń kíra wọn nìyẹn. Báwo làwọn Ìjàyè ṣe wá ń kíra wa? Ọba mẹ́rin ní àwọn òfin àwọn aláṣẹ gbà láàyè wípé kó dádé nígboro Abẹ́òkúta. Aláké, Ọ̀ṣìlẹ̀, Àgùrá, Olówú. Ìkarùn-ún, Ìjàyè tó bá ọ̀nà Ọ̀pẹ́jì, Igbóọrà, Èrúwà wọ Abẹ́òkúta. Àwọn ni àpáta tí mo wà lórí ẹ̀ yìí. Ìlúgùn ni àpáta yìí wà nílé bàbá Gbádébọ̀. Bàbá wa Gbádébọ̀ Àjọba Mádàdé tó ń dúró láti Ìlúgùn pàṣẹ Ẹ̀gbá nígbà ayé wọn. Tọpasẹ̀ àpáta yìí láti bí mo jókòó sí orí Olúmọ lẹ máa dé. Ẹ̀rí méjì ni mo máa fílẹ̀ lórí ìkíní kí ẹni tó bá fẹ́ challenge kó kọ́kọ́ wá méjèèjì. Ìkíní. Aláǹgéré lètò. Kọ́lá Pópóọlá ni orúkọ mi. Bàbá Aláṣíkábọ̀ Tẹ̀ǹpẹ̀lẹ̀. Èmi ni jágùnà ìlú Ìjàyè Kúkúdì ní Gbàgùrà Ẹ̀gbá. Ìjàyè, Ìjàyè, Ìjàyè. Ọ̀nà mẹ́ta ni àwọn Ìjàyè ni wọ́n gbà wọ Ẹ̀gbá Abẹ́òkúta. Ọ̀nà kìíní tí wọ́n gbà wọ Ẹ̀gbá ní ọ̀nà kan tí a mọ̀ lénìí gẹ́gẹ́ bí ọ̀nà Ọ̀pẹ́jì. Ọ̀pẹ́jì tí àwọn bàbá wa ń pè nígbà náà ní Àràkangá. Ọ̀nà yìí ló já sí Èrúwà, ló já sí Igbóọrà. Nígbà ìwáṣẹ̀, ọ̀nà kan nìyẹn. Ọ̀nà kejì tí àwọn Ìjàyè gbà wọ Ẹ̀gbá tún ní ọ̀nà Ìbàdàn tí gbogbo wa mọ̀ bí ẹni mowó, tó jẹ́ ọ̀nà odò ọ̀nà. Nígbà ìwáṣẹ̀, ọ̀nà yẹn náà wà ní ọ̀nà tí wọ́n bá wọ Ẹ̀gbá. Ọ̀nà kẹta tí wọ́n bá wọ Ẹ̀gbá ní ọ̀nà tí a mọ̀ sí ọ̀nà Ajébọ̀, lọ́nà Ajébọ̀ tó wọ Abẹ́òkúta. Ọ̀nà mẹ́ta tí Ìjàyè bá wọ Ẹ̀gbá nìyẹn. Aláǹgéré lètò. Ogun ló lé Ìjàyè wọ Ẹ̀gbá.
ogun Kúnmi. Ogun Kúnmi. Ìjàyè tó bá ọ̀nà Ọ̀pẹ́jì, Igbóọrà, Èrúwà wọ Abẹ́òkúta. Àwọn ni ìjàyè Kúkúdì àti ìjàyè Òbírìǹtí. Ìjàyè tó bá ọ̀nà Ìbàdàn wọ Abẹ́òkúta gba Òṣìẹ̀lẹ̀. Nínú wọn náà ni Kúkúdì àti Òbírìǹtí. Àwọn ìjàyè tó wá bá ọ̀nà Ajébọ̀ wọ Abẹ́òkúta, àwọn ni ìjàyè tí wọ́n ń pè ní ìjàyè Kúnmi. Àwọn ìjàyè tá a mọ̀ sí ìjàyè Alápẹ tàbí tí à ń pè ní ìjàyè ńlá tàbí ìjàyè Alápẹ lónìí ní Ẹ̀gbá, àkọọ́lẹ̀ ìtàn sọ fún wa pé wọn kì í ṣe ìjàyè gangan. Àárín Òkè Ìjẹun, ìyànà mọ́ṣúárì, wọn kì í ṣe ìjàyè. Ìkòyí ni wọ́n, Kúrúnmí ni wọ́n, jagunjagun ni wọ́n. Àwọn ni wọ́n lé àwa ọ̀ríjínà ìjàyè kúrò ní orílẹ̀ ìjàyè. Wọ́n ja ogun, Kúrúnmí ja ogun fún Ògúnmọ́lá ni. Kúrúnmí gan fúnra rẹ̀ ò dé Abẹ́òkúta. Kúrúnmí ò dé Abẹ́òkúta. Ẹ lọ sórí Google, tẹ́ ẹ bá Google ẹ rí wípé Kúrúnmí ni àwọn tá à ń sọ yìí. Ṣùgbọ́n nígbà wáṣẹ̀, kí ló gbé wọn d'Abẹ́òkúta? Aláǹgéré lètò. Lẹ́yìn tí wọ́n lé àwa ìjàyè kúrò ní orílẹ̀ ìjàyè, orílẹ̀ ìjàyè wa wà nítòsí Ìbàdàn lọ́nà Ọ̀yọ́. Gbogbo ẹni tó bá pera ẹ̀ ní ìjàyè lónìí, Ọ̀yọ́ ni wá. Nínú ìran ọmọ Aláàfin ni àwa ìjàyè. Ọba tó jẹ tó wà lórí àlééfà nígbà tí ìjàyè máa tú, Mẹ́kàyí ni bàbá ńlá bàbá wa yìí ń jẹ́. Mẹ́kàyí Lúwàájì lórúkọ ẹ̀. Òun ni ọba tó wà lórí àlééfà ńgbà náà. Nítorí wípé àwa ìjàyè Kúkúdì, àwa ìjàyè Òbírìǹtí, a ní ojúlé ní orílẹ̀ ìjàyè tó wà ní ọ̀nà Ọ̀yọ́ tó wà ní Ìbàdàn. Ọba tó jẹ́ ńgbà náà tí mo pè ní Lúwàájì Mẹ́kàyí, ọba náà nígbà tí àwọn Ògúnmọ́lá tí wọ́n ṣí ogun tí wọ́n lé wa kúrò ńbẹ̀, ni wọ́n fi Kúnmi sí orílẹ̀ ìjàyè wípé kó máa lọ ṣe olórí ibẹ̀. Oríṣiríṣi nǹkan ló ń dìjà láàrin àwọn àgbààgbà àtijọ́. Nígbà tí ogun yìí sì bẹ́ẹ̀lẹ̀, Kúrúnmí, Ìkòyí, tí àwọn ìjàyè bá máa kira wọn, wọ́n á ní Kúrúnmí Àjàdí Ìgo, Ìkòyí Ẹ̀ṣọ́, ọmọ Adìílẹ̀dógún. Bí wọ́n ṣe ń kira wọn nìyẹn. Báwo làwọn ìjàyè ṣe wá ń kira wa? Oríkì tiwa yàtọ̀. Mi ò ní sọ lénìí. Mi ò ní sọ oríkì àwa ìjàyè lénìí nítorí àwọn tó bá fẹ́ challenge. Ṣùgbọ́n ẹ lọ wo tó bá fẹ́ kí ìjàyè, wọ́n á ní Kúrúnmí Àjàdí Ìgo, Kúrúnmí tí kúnmọ lóorun, ológun ló ń kúnmọ lóorun. Jáwé jégbò sísà ni Kúrúnmí fi ń kúnmọ lóorun jọ́sí kó tó kó wọn lẹ́rú. Nígbà náà jagunjagun alágbára ni. Òun ló lé wa kúrò ní orílẹ̀ ìjàyè. Lúwàájì Mẹ́kàyí sì ni ọba oníjàyè nígbà náà, oníjàyè orílẹ̀ ìjàyè.
nínú àwọn tó tẹ̀lé Mẹ́kà yìí ṣé mọ̀ yí pé téèyàn ó bá kú òun lù yóò kú òtẹrùtẹrù ni, yóò kú òtẹbítẹbí, yóò kú òtọmọtọmọ. Mẹ́kà yìí kó gbogbo àwọn ọmọ ẹ̀ ó ń kó wọn bọ̀. Àwọn ọmọ ẹ̀ tó tẹ̀lé ni Kúkúdì àti Òbíríǹtì. Kúkúdì lẹ̀gbọ́n, Òbíríǹtì lábúrò, àti àwọn jìnkànjìnkàn ológun tó tẹ̀lé wọn. Nínú ológun tó tẹ̀lé wọn nígbà náà lọ́hùn l'Adéńyà. Adéńyà ìdí ló yẹ ká ní bá a ṣe ń to ọba tí Mẹ́kà yìí bá gbéṣẹ̀ lọ́dún náà lọ́hùn, Adéńyà ni ọba tún kàn. Ṣùgbọ́n ṣé mọ̀ wípé olórí là á forí fún. Nígbà tí wọ́n máa fi wọ Abẹ́òkúta, ibi tí mo pè ní odò Àràkangá yẹn ní ogun Ìbàdàn tí Ògúnmọ́lá tó ní kí àwọn ológun kí wọ́n ṣígun lé wọn kúrò, ibẹ̀ lógun yẹn tún ká wọn mọ́. Ẹ lọ wọnú ìwé, ẹ lọ wọnú ìtàn, ẹ máa rí ogun Àràkangá ń bẹ̀. Ṣùgbọ́n Àràkangá tá à ń wí lé nìyẹn ilẹ̀ Ìlúgùn ni o. Ọmọ Ìlúgùn lèmi o, bàbá mi ọmọ Ìlúgùn ni, ìdílé ìyá ni mo ti jẹ́ Ìjàyè. Ibi tá a jókòó tá a ti ń sọ̀rọ̀ yìí, àpáta tí mo wà lórí ẹ̀ yìí, Ìlúgùn ni àpáta yìí wà nílé bàbá Gbádébọ̀. Bàbá wa Gbádébọ̀ Àjọba Mádàdé tó ń dúró láti Ìlúgùn pàṣẹ Ẹ̀gbá nígbà ayé wọn. Bàbá wa Adékúnlé Gbádébọ̀ Àjọba Mádàdé bí wọ́n ṣe ń pè wọ́n nìyẹn. Bẹ́ẹ̀ ni orí àpáta tó wà níbi ilé wọn yìí, ibi tá a wà yìí, òun ló dé orí Olúmọ. Tọpasẹ̀ àpáta yìí láti ibi mo jókòó sí, orí Olúmọ lẹ máa dé. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ, Ìlúgùn ló ní ilẹ̀ ibi Àràkangá, níbi odò Àràkangá tó wà ní ọ̀nà Ọ̀pẹ́jì ní ilẹ̀ Ìlúgùn ni o. Ní ìtàn tá a gbọ́ lẹ́nu àwọn bàbá wa ló sọ fún wa wípé ibẹ̀ ni títàn dé bá ọba Oníjàyè Mẹ́kà yìí Lúwàjì. Ọba kì í fẹ́ ṣubú pẹ̀ládé, torí tó bá mú tí àwọn jagunjagun tí wọ́n bá rí ọba mú, tí wọ́n bá fi rí adé gbé lọ, wọ́n ti kó ìlú yẹn lẹ́rú nìyẹn. Ó wá dùn kí adé yẹn kó má jábọ́, kó sì má di ohun tí àwọn ológun yẹn tó máa rí gbé lọ, ni wọ́n fi gbé adé yẹn kalẹ̀. Adé yẹn bá wa dé Abẹ́òkúta o. Nínú àwọn ọmọ Òbíríǹtì, àwọn tó wà lẹ́yìn ọmọ Òbíríǹtì, àwọn ọmọ ọba máa ń ṣọlá ńgbà náà. Bí olóyè ṣe ń ṣọlá tiẹ̀ ni àwọn ọmọ ọba ń ṣọlá tiwọn. Kúkúdì tó jẹ́ ìkan nínú àwọn ọmọ ọba Mẹ́kà yìí Oníjàyè. Kúkúdì ní àwọn ẹmẹ̀wà tiẹ̀ náà tí wọ́n jọ rìn. Òbíríǹtì òun náà ní àwọn ẹmẹ̀wà tiẹ̀ tí wọ́n jọ rìn. Nínú àwọn olóyè tí wọ́n jọ rìn nígbà náà, òun ni àwọn ọmọ bàbá wa Ọ̀túnba Adé, tí ọmọ wọn wá padà jẹ́ Oníjàyè lónìí, Oníjàyè tuntun, tìjàyè tuntun. Ọ̀ríjínà Ìjàyè ni Òbíríǹtì, òun ni àbúrò fún Kúkúdì. Kúkúdì lẹ̀gbọ́n, ọ̀ríjínà Ìjàyè nìyẹn. Ní ibi tí wọ́n ti jọ pààlà, tí wọ́n kọ́kọ́ tẹ̀dó sí, wọ́n máa ń dáfá ní gbogbo tó bá fẹ́ ṣe látijọ́. Ifá ní kí wọ́n sì tẹ̀síwájú. Wọ́n tún tẹ̀síwájú. Wọ́n débì kan, àwọn Kúkúdì òkú òní agbègbè Ìbẹ̀rẹ̀kòdó tí ó jìnnà sí Àràkangá tí mò ń wí yẹn, lòun ti débi tóun máa tẹ̀dó sí ní tòun. Adéńyà tẹ̀síwájú díẹ̀. Adéńyà tẹ̀síwájú díẹ̀. Ó lọ tẹ̀dó sí ibì kan tá a mọ̀ lénìí, tá à ń pè ní Adédọ̀tun. Agboolé Adéńyà wà ń bẹ̀ lénìí. Nínú agboolé yẹn lè ìyá tèmi ti jáde, tó wá jẹ́ ọmọ Adéńyà.
nínú ìrìn àjò yìí tí mò ń sọ yìí, àwọn Òbíríǹtì tẹ̀síwájú, wọ́n wá débì kan tá à ń pè ní Òkè Ìjàyè lágọ̀ọ́ Ọ̀ká. Òkè Ìjàyè yẹn wà ní àgọ́ Ọ̀ká, níbẹ̀ ni àwọn Òbíríǹtì kọ́kọ́ tẹ̀dó sí. Ṣùgbọ́n ilé tún jó, iná lé wọn ń bẹ̀. Wọ́n wá tẹ̀síwájú, wọ́n fi dé ẹ̀yìn ibi tá a mọ̀ ní police station Láfẹnwá lénìí tó jáde sórí omi. Ìjàyè Òbíríǹtì ní ibẹ̀, gbogbo yẹn ni Òbíríǹtì lọ. Òbíríǹtì, Ìjàyè Òbíríǹtì wọnú Òwu ni, wọ́n wọnú ara wọn ni. Tábà wá tún wá tẹ̀síwájú, ibi tí Ìjàyè Òbíríǹtì wá wà lẹ́ni tá a mọ̀ lókè Ìṣòkòrì, ibẹ̀ ló ń pè ní Òkè Ìjàyè. Bẹ́ẹ̀ni, ibẹ̀ ni Òbíríǹtì lénìí, Òkè Ìjàyè ní Ṣòkòrì, Òkè Ìjàyè ní Ṣòkòrì. Ṣé ẹ rí ìpele bíi mẹ́ta yẹn làwọn Òbíríǹtì pera wọn sí. Ṣùgbọ́n àwa Kúkúdì, Ìjàyè Kúkúdì, àwa sì dúró ní ẹyọ kan. Now, kí ni ẹ̀rí tí mo fẹ́ fàyọ lórí eléyìí tí mo fẹ́ fi sọ wípé Aláǹgéré lètò. Kúkúdì àti Òbíríǹtì ní ọ̀ríjínà Ìjàyè. Àwa Àjàyè pọ̀ gan o. Àwọn inú àwa Àjàyè ló lọ sí Ìjàyè Òjòkòrò níbi Amadíà lẹ́kọ̀ọ́. Ìfàkọ̀ Ìjàyè, Ìjàyè wa ní o. Nínú àwọn ọmọ Kúkúdì àti Òbíríǹtì tí wọn ò mọ bí wọ́n ti ṣe lè connect lẹ́yìn ogun yẹn, ọ̀nà fọ́nká síbẹ̀ o. Ìjàyè pọ̀ gan o. Tá a bá sì ń lọ sọ́nà Ìwó, a sì rí Ìjàyè ń bẹ̀. Tá a bá ń lọ sọ́nà Ọ̀fẹ̀, àwọn Ìjàyè wà ń bẹ̀. Torí nígbà tí ogun yìí dé tán túká, oníkálukú bẹ̀rẹ̀ sí wá bó ṣe máa survive kiri ni. Nígbà tí ọ̀rọ̀ ọba dé ní Ẹ̀gbá, àwọn Ìjàyè tí mò ń tọ́ka sí yẹn, àwọn bàbá wa sọ fún wa wípé wọ́n sì ń fi ogun lé wa, ni wọ́n tírèsì wa d'Ábẹ́òkúta. Ṣùgbọ́n láàrin àsìkò tí wọ́n wà pẹ̀lú wa ní orílẹ̀ Ìjàyè, àwọn ọmọ ogun Kúrúnmí, wọ́n ti fẹ́ nínú àwọn ọmọ Ìjàyè tó ti bímọ fún wọn. Ṣùgbọ́n nígbà tí ó di wípé ogun yẹn túká, tí wọ́n ti lọ, ọlọ́mọ wa bẹ̀rẹ̀ sí wá ọmọ ẹ̀. Ọmọ wọn lọ́pọ̀lọpọ̀ wọn wá dé Abẹ́òkúta o. Pé wọ́n ní ọ̀nà ibi tí wọ́n gbà rí, ọ̀nà ibi tí wọ́n gbà rí, ọ̀nà ibi tí wọ́n gbà rí. Nígbà tí wọ́n dẹ̀ máa wọ Abẹ́òkúta, tí wọ́n máa dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe ìjọba ní Abẹ́òkúta ńgbà náà, ní ilẹ̀ Ẹ̀gbá, wọ́n láti sọ fún wọn pé àwọn àlejò yìí àti ìmọ̀ gangan ibi tí àwọn Ìjàyè wà. Ṣùgbọ́n Ìjàyè lẹ́lẹ́ wá, ẹ lọ tẹ̀ wọ́n dó ságọ́, ẹ lọ fi wọ́n sí àgọ́, ẹ lọ fi wọ́n sí àgọ́. Àgọ́ Ìjàyè ni wọ́n ń pè bẹ̀ yẹn o. Ẹ̀yin bàbá, èmi dàgbà ní kékeré, gbàgbọ́ yẹn ní àgọ́ Ìjàyè ni. Bàbá ìyá mi, ó ní ẹ̀gbọ́n kan tó fẹ́ ọkọ síbẹ̀ nílé Akínpẹ̀lú, ní ẹ̀gbẹ́ ilé Ògbóni Ìjàyè yẹn. A máa ń lọ wo màmá yẹn ń bẹ̀ ńgbà tèmi wà ní kékeré. Ìyá àgọ́ Ìjàyè là ń pè wọ́n. Kì í ṣe 60 ọdún sẹ́yìn o tèmi ti mọ ibẹ̀ yẹn ní àgọ́ Ìjàyè. Ilé tó túmọ̀ sí pé láti kékeré ni mo ti mọ̀ wípé àwọn tó wà ńbẹ̀ yẹn àlejò Ẹ̀gbá ni wọ́n. Now, nínú ìrìn àjò tá a wá ń wí yìí, Ẹ̀gbá máa ń gbà àyàn mọ́ra ni. Agbára wa mọ́ra, àdẹ̀sọ́ra wa di ọmọ. Nígbà tí àǹfààní ọba yọ lẹ́gbàá, tí wọ́n fi àwọn ọba jẹ. Ẹ̀rí méjì ni mo máa fílẹ̀ lórí ìkíní kí ẹni tó bá fẹ́ challenge kó kọ́kọ́ wá méjèèjì. Ìkíní,
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ẹ má tí ì jẹ́ ń lọ sórí ọ̀rọ̀ Ọlọ́badé. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Ẹ̀gbá ó lábúlé, ẹ lọ bá mi béèrè lọ́wọ́ àwọn tó bá pera wọn ní Ìjàyè tí a sọ yìí, àgọ́jà pé ibo lábúlé wọn l'Ẹ̀gbá. Nígbà tí ọ̀rọ̀ ọba dé, torí ọ̀rọ̀ abúlé tí mo mẹ́nu báyìí ló mú ọ̀rọ̀ ọba jáde. Wọ́n gbéra, wọ́n dìde, wọ́n láwọn fẹ́ jọba. Wọ́n láwọn fẹ́ jọba Oníjàyè l'Ẹ̀gbá. Nígbà tí bàbá wa Lípẹ̀dé tó ti ń fi àwọn èèyàn jẹ àwọn ọba, wọ́n láwọn fẹ́ jọba. Nígbà yẹn ọba mẹ́rin ní àwọn òfin àwọn aláṣẹ gbà láàyè wípé kó dádé nígboro Abẹ́òkúta: Aláké, Ọ̀ṣìlẹ̀, Àgùrá, Olówu. Ìkarùn-ún, èyí tó sì karùn-ún, Olúbàrà. Nígbà tí ọ̀rọ̀ ọba bẹ̀rẹ̀, àwọn Ìjàyè parapọ̀, wọ́n dá ìjókòó yẹn, wọ́n gbé dìde. Wọ́n ní wọ́n fẹ́ jọba. Àwa náà ń gbọ́ nígbà yẹn pé wọ́n ní wọ́n fẹ́ jọba, Ìjàyè fẹ́ jọba. Ṣùgbọ́n Kúkúdé àtòbìríǹtì, àfọwọ́lẹ́rán, àkàwọ́gbénú, àwúwò. Mo rò wípé lára condition tí wọ́n kọ́kọ́ fún wọn ni wípé ẹni tó bá máa jẹ ọba, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ló gbé adé wọn wọ Abẹ́òkúta tí wọ́n padà ṣí adé wọn lẹ̀ fún ìlú tí wọ́n bá wà lábẹ́ ẹ̀. Bí Ìlúgùn wà yìí, àwa náà Ìlúgùn gbé adé wọ Abẹ́òkúta ni, torí adé Olúgùn wọ Abẹ́òkúta, wọ́n sì gbé lẹ̀. Now nígbà tí wọ́n wá ní wọ́n kó wí pé adé Oníjàyè wọ́n fẹ́ gbé dìde, ìgbà tí wọ́n dójú ẹ̀ tán, wọ́n ní òfin sọ wípé ẹni bá fẹ́ jọba nínú gbogbo àwọn adé tó wọ Abẹ́òkúta àfi kí wọ́n lọ jẹ́ sí abúlé wọn. Níbo ni abúlé tiyín? Abúlé tiyín ni kí ẹ lọ jẹ ọba sí. Pọ́ǹtì àkọ́kọ́ nìyẹn, wọn ò rí abúlé. Ẹbí wọ́n bá rí abúlé tí wọ́n fẹ́ jẹ́ sí, àfi tó bá fẹ́ lọ ra abúlé o. Ìyẹn ní. Ẹlẹ́ǹkejì, wọ́n tún wá ní ó dáa o. À ń gbọ́ Ìjàyè, àwọn Ìjàyè kan l'Abẹ́òkúta ní apá Abẹ́òkúta North Local Government, torí Abẹ́òkúta South Local Government làwọn Ìjàyè tibí tí mò ń sọ yẹn wà. Bí à ń gbọ́ àwọn Ìjàyè kan ní apá Abẹ́òkúta North Local Government. Báwo náà ṣe jẹ́? Ìyẹn ni àwọn Ìjàyè náà fi wá kàn sí Ìjàyè Òbíríǹtì. Nínú ìwádìí wọn ni wọ́n mọ̀ wípé adé Oníjàyè Òbíríǹtì ló wà. Adé náà ṣì wà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o. Ṣùgbọ́n inú ilé àwọn Ọ̀túnba Adé tí Mékà yìí tó gbé fún bàbá wọn nígbà tí Mékà yìí fẹ́ sùn níbi ogun Àràkàngá, ọ̀dọ̀ wọn ni Adé wà, ni wọ́n tírèsì Adé yẹn débẹ̀. Níjàyè Òbíríǹtì wá sọ fún wọn wípé kò sí ohun táwọn lè dá ṣe o, ẹ̀gbọ́n àwọn sì ni Kúkúdì o, àfi káwọn rí Kúkúdì káwọn tó ṣe nǹkan. Ṣé mọ̀ pé àgbà máa ń gbà? Kúkúdì wá, torí pé ọ̀dọ̀ àwọn Òbíríǹtì ládé wà láti 1832 tá a ti wọ Abẹ́òkúta. 1832 Ẹ̀gbá dé ní 1830, ogun yẹn ṣí wa láti Ọ̀yọ́, àwa débí ní 1832. Ọdún tá a débí là ń kà o, ọdún tá a ṣí òṣèré kà o.
nítorí pé ẹsẹ̀ ni àwọn bàbá wa fi rìn o, ẹsẹ̀ kánọ̀kò ègbé nǹkan ni wọ́n fi rìn débí o láti gbogbo ibi tá à ń sọ yẹn o. Tí mọ́tò bá gbéra ní ìsìn tó bá fẹ́ lọ sórílẹ̀ Ìjàyè tó bá lọ ní 100 km or 120 km/h á lo 3 hours kó tó débẹ̀. Ká tó ṣe sọ pé kéèyàn fẹ́ fi ẹsẹ̀ rìn. Tá a bá dẹ̀ fẹsẹ̀ rìn ṣe mọ̀ pé a máa dúró de lágbájá dúró de tẹ̀mẹ̀dò. Ẹ̀yin ọmọ mi rìn síbí ọmọ mi rìn sílẹ̀ ilẹ̀ máa ṣú bá wọn lọ́nà wọ́n máa dúró jẹun lọ́nà wọ́n máa wá bọ́ ṣe máa mú mi tó máa fi survive. Ẹni ti kú sọ́nà ẹni tí ó ti bẹ̀rẹ̀ sí ṣàárẹ̀ kó tó débí kó tó tún káwọn mọ́. Ẹ jẹ́ ká gbé òṣùbà àmbàsàdà ń kádà ńlá fún àwọn ìran àwọn bàbá wa. Èyí táwa ń jà lé ní iyì kò kàn wá ó yẹ ká máa ṣàdúrà fún wọn ni nítorí pé àwọn ni wọ́n ṣe iṣẹ́ tí àwa ń rí jẹ lénìí àwọn náà ṣe é lẹ̀. Gbogbo nǹkan ló ní ìran báyìí ní ìsìn èmi ní ìsìn Kúkúdì gbogbo ọmọ Kúkúdì la ní abúlé lọ láti ẹnu àràkàngá yẹn a máa rí abúlé Ìbéyìí Òkú abúlé Tìgbà Alájogun lọ bẹ́ẹ̀ Arárọ̀mí Òbé àti bẹ́ẹ̀ lọ Ọlájogun wà ńbẹ̀ Òǹsẹ̀mọ́ wà ńbẹ̀. Ṣé rí gbogbo abúlé tí mò ń tọ́ka sí yìí gbogbo abúlé tí mò ń náwó sí yìí ló ní agboolé nígboro Abẹ́òkúta. Gbogbo ẹni tó dẹ̀ wà láwọn agboolé tí mò ń tọ́ka sí nígboro Abẹ́òkúta yìí ló mọ abúlé wọn gangan. Báwo ló ṣe máa ló jẹ́ ọmọ Ìjàyè tí ò ní mọ abúlé yín ní Abẹ́òkúta? Bá gbogbo alábúlé àwọn Òbíríǹtì abúlé tiwọn ọ̀nà Ayétòrò yẹn ni wọ́n pàgọ́ sí lọ. Ọ̀nà Ayétòrò ọ̀nà Èkó ni wọ́n pàgọ́ sí lọ. Gbogbo wọn ni wọ́n mọ abúlé wọn nìyẹn. Kókó méjì yẹn tó bá ti lè rí kókó méjì yẹn mo tọ́jú ìyókù díjọ́ tí Ọlọ́run bá tó ní kí ọ̀rọ̀ tó ń jáde nítorí pé ìwádìí ó ṣe pàtàkì o. Ẹ lọ kẹ́kọ̀ọ́ lọ sí National Archives kó lọ sí University of Ibadan Library kó lọ wádìí ń bẹ. Àwọn lọ ọbẹ̀ ní àwọn tí wọ́n gba Ẹ̀gbá United Government kúrò lọ́wọ́ Ẹ̀gbá United Government. Ó ní bó ṣe ń ṣe ètò Ẹ̀gbá United Government nítorí wípé ó ní bó ṣe ń pín oyè lẹ́gbàá. Àwa Òbíríǹtì àti Kúkúdì ó ní oyè tá ń jẹ lẹ́gbàá. Oyè bíi 3 bíi 4 là ń jẹ nínú oyè Ẹ̀gbá. Brọ́dà mi sísítà mi màmá mi àbúrò mi tí ẹ̀ ń wò mí yìí oyè ẹyọ kan ṣo ni àwọn àgọ́ Ìjàyè ni wọ́n ń jẹ lẹ́gbàá. Kí ni ẹ jẹ́ ká bá dé àyè kan aṣáájú ni wọ́n ń jẹ aṣáájú. Oyè aṣáájú nínú ìlànà oyè ó nítumọ̀. Àwa là ń jẹ Ọ̀dọ̀fin nínú oyè Ológbòni ni o àtòrí àwa Kúkúdì ti jẹ Ọ̀dọ̀fin. Bàbá Adéyínká ló jẹ Ọ̀dọ̀fin gbẹ̀yìn lẹ́gbàá nítorí pé nínú àwọn oyè tí wọ́n pín sí Gbàgùrà nìyẹn tí Gbàgùrà dẹ̀ pín fún tọ́pín Kúkúdì àti Òbíríǹtì sínú ẹ̀. Ẹ jẹ́ ká ti bi ìṣáná ká kíyèsí Ògùn. Ní ilẹ̀ Ẹ̀gbá ìlú tá ń pè ní Ìjàyè tó jẹ́ gọgọgọgọ Ìjàyè gangan Kúkúdì Òbíríǹtì. Tí Ìjàyè kan bá ní òun ò mọ Kúkúdì àti Òbíríǹtì ní Ìjàyè tó Ìjàyè Kúkúdì ló wà níbi Ìbẹ̀rẹ̀kòdó ń bí. Láàrin ìta Àjàlá Ìjàyè Kúkúdì wà ń bẹ̀. Láti ibi maternity center níbi ọjà Ìbẹ̀rẹ̀kòdó títí ọjà Ìbẹ̀rẹ̀kòdó ló la Ìjàyè Kúkúdì lọ sí Àjìtàádùn lọ́kọ̀ odò Ògùn. Ìjàyè Kúkúdì nínú ìtàn tá a tún gbọ́ lẹ́nu àwọn bàbá wa Ìjàyè Kúkúdì ló fún Òjòkòdó nílẹ̀. Nínú Òjòkòdó tá ń wí ni màmá wa Ẹfúnróyè Tinubu níbẹ̀. Kódà inú Òjòkòdó ń bì báyìí ni sàárè màmá Ẹfúnróyè Tinubu wà.
màmá Fúnlóyè Tinubu yìí àwọn tó dẹ̀ ń sáfíìsì àwọn ológun látijọ́ ni wọ́n ń ta iyọ̀ wọ́n ta àgbọn àhàyá oríṣiríṣi tó dẹ̀ jẹ́ pé àwọn akíkanjú obìnrin ṣùgbọ́n ojókòdó ni wọ́n. tá a bá wá kọjá síwájú díẹ̀ tá a bá débi Adédọ̀tun agboolé Adéyà wà ń bẹ̀. agboolé Adéyà òun ló kọjú sí sọ́ọ̀mẹ̀lì Adédọ̀tun. ibi sọ́ọ̀mẹ̀lì Adédọ̀tun yẹn ilẹ̀ Ìlúgùn ni o ṣùgbọ́n agboolé Adéyà dá dúró ń bẹ̀ níbi tí mò ń sọ yẹn ni. Ìjàyè Òbírìntì ó bẹ̀rẹ̀ látòkè Ìjàyè níbi àgọ́ ọ̀kà. Ìjàyè Òbírìntì wà ń bẹ̀. tá a bá tẹ̀síwájú lẹ́yìn police station ẹnu gádà lọ́kàn odò orí omi àbíkílẹ̀ tí ń pè Òbírìntì wà ń bẹ̀. tá a bá wá tàtàrẹ́ tá a kọjá títì sọ́hùn tá a fẹ́ bẹ̀rẹ̀ sí pọ́nke òkè ṣokòrì mọ́ gbogbo ibi tí bàbá wa Ọbásanjọ́ tí wọ́n kọ́ ilé wọn sí yẹn ààlà òjé ilé àti Òbírìntì níbẹ̀ yẹn. tá a bá wá wọ̀ lọ sí ọ̀nà bí ìgbà tá a fẹ́ padà sọ́nà Ìjẹ̀jà Òbírìntì ní gbogbo ibẹ̀ yẹn lọ yípo wá kan odò Ṣòkòrì tó gbogbo eré Ṣòkòrì yẹn Òbírìntì ni tí wọ́n dẹ̀ ní gbogbo set-up olóyè tí wọ́n ń jẹ látòrí Balógun Jàgùnà Olúwo Ìyálóde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń bẹ̀. Aláǹgéré lètò. ibi abábíni sí là á mọ̀ra ẹni mọ̀ olórin Fatai olówó yọ̀ ní bàbá ń jàyè ọ̀dà tẹ́mi náà bá ń sọ̀rọ̀ lórí rédíò máa ní Kọ́lá Pópóọlá lúgùn aṣèdè ṣẹ̀yọ̀ mi ò kíra mi sí jàyè rí o olúgùn aṣèdè ṣẹ̀yọ̀ ni mo máa ń kíra mi bàbá aláṣikábọ̀ tèǹpele ṣùgbọ́n gbà máa bẹ̀rẹ̀ sí í joyè ìdí ìyá ni mo lọ pọ̀ sí ilé ìyá ni wọ́n ṣe ìwọ̀n díẹ̀ ń tí bàbá ṣùgbọ́n kó ṣe wọ̀n díẹ̀ ńgbà tí wọ́n tọ́ mi ń bẹ̀ o tó Fatai olówó yọ̀ ń jàyè ọmọ ọkùnrin mi ni wọ́n tẹ́ ẹ bá gbọ́ orin Fatai olówó yọ̀ yẹn gan tó bá máa kira ẹ̀ á ní Kúrúnmí Àjàdí ìgan tí ń kún wọn lóorun. That is to say they are Ìkòyís ṣùgbọ́n àwa Àjàyè predominant iṣẹ́ wa ẹran ni iṣẹ́ Ìjàyè ẹran là ń tà jù alápatà ni wá alápatà àwọn iṣẹ́ tí ò sáàpààyàn láriwo àwọn tẹ́ ẹ bá rí tó bá mọ amọ̀ níjàyè yẹn tẹ́ ẹ bá lọ tú ìdí wọn dáadáa Ìjàyè Kúkúdí tàbí Òbírìntì ni wọn nínú àwọn ọmọ Ìjàyè orílẹ̀ Ìjàyè tí wọ́n mọ bí wọ́n ṣe lè trace ara wọn ni torí iṣẹ́ obìnrin ni a mọ̀ kì í ṣe iṣẹ́ ọkùnrin o iṣẹ́ obìnrin ni mo dẹ̀ sọ fún yín lẹ́ẹ̀kan wípé àwọn ọmọ wa ní ọ̀pọ̀ ní àwọn jagunjagun yẹn ni wọ́n fẹ́ tó bímọ fún wọn tí wọ́n trace dé Abẹ́òkúta tó fi di wípé ẹ lọ tẹ̀dó sí àgọ́ Ìjàyè tẹ́ ẹ bá dé Òkè Ṣòkòrì irú ìyá bàbá ìyá mi ìyá tó bí bàbá ìyá mi ní Òkè Ṣòkòrì níbi ilé Asásì ibi tí wọ́n ti ń mọ ìkòkò wà ń bẹ̀ ìyá tó bí èmi gbénú ilé yẹn rí nígbà tí ìyá mi ń lọ kọ́ṣẹ́ tó ń kọ́ nọ́ọ̀sì ìyá mi gbé bẹ̀ nígbà tẹ́mi náà dẹ́ gbọ́njú wọ́n mú mi débẹ̀ bóyá bí ọmọ ọdún 4, 5 sí 6 wọ́n mú mi débẹ̀ yìí pé àwọn gbé bíi báyìí rí o ibi tí ìyá bàbá àwọn ti mọ ìkòkò rí o èyí tó túmọ̀ sí wípé bí èmi tí mo jókòó ṣe lè claim Ìjàyè Kúkúdí bẹ́ẹ̀ náà ni mo tún ṣe lè claim Ìjàyè Òbírìntì
bí mo sọ̀rọ̀ yìí mo ní ilé ní Ìjàyè Òbírìntì tí mo jogún tó jẹ́ ti bàbá ìyá mi. Bàbá ìyá mi sì kọ́ ilé síbẹ̀ bí ó bá sáà ní bíi tí ń bẹ̀ kò sáà ní kọ́lé sí ibẹ̀. Aláǹgéré lètò. Ẹ̀yin ọmọ Ìjàyè tẹ́ ẹ fẹ́ mọ ìdílé yín tẹ́ ẹ bá kàn sí wa a bẹ̀rẹ̀ sí látara olóyè kìíní olóyè kejì láàrin olóyè a bá yín wá agboolé yín jáde a bá yín wá jáde. Nọ́mbà mi tó bá jẹ́ látòkè òkun ni ẹ fi plus sí +234 80371968 ní Nàìjíríà ń bí tá a ní di plus 08037196869. Nọ́mbà yẹn gangan náà ní WhatsApp. Kọ́lá Pópóọlá lórúkọ mi. Èmi ni olóyè Kọ́lá Pópóọlá Jágùnà Ìjàyè Kúkúdì tí mo tún wá jẹ́ olùpolongo àwọn baálẹ̀ níjọba ní Ọ̀wọ̀ Ọ̀pẹ́jì níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Èmi ni olùpolongo baálẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Èmi náà sì ni Ọlọ́run tún ní kí n jẹ́ igbákejì akọ̀wé àwọn baálẹ̀ ní gbogbo Ẹ̀gbá, gbogbo baálẹ̀ ní Ẹ̀gbá, Abẹ́òkúta North, Abẹ́òkúta South, Ọ̀dẹ́dá local government, Ewékòró local government, Ifọ̀ méje ṣáà ní ṣáà Adó-Odò wà nínú ẹ̀ ètò sáà jẹ́ Ẹ̀gbá lápapọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o, a máa rí yín bá ó dijọ́ mi. ètò kan ní Àǹgẹ̀rẹ̀ kúkúrú kọ́mìrì pọ̀ Àǹgẹ̀rẹ̀ ẹ̀kúnkún mẹ́niyẹn ní Àǹgẹ̀rẹ̀ alátọ̀dá tún ṣẹ̀yọ Àǹgẹ̀rẹ̀ ẹ̀sìn àti ṣúgà Àǹgẹ̀rẹ̀ àlòkàn gbé kọ́ntínú.